ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ẹgbẹ́ PDP ní Anyanwu ò lè ṣe akọ̀wé ẹgbẹ́ àwọn. Ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti sọ pé àsọjẹ lásán ni ọ̀rọ̀ tí adelé alága àpapọ̀ àwọn Ambassador Umar Damagum sọ láìpẹ́ yìí, apá ara rẹ̀ ló sì sọ sí i. Lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni Damagum kéde pé àwọn ti fagilé ìpàdé àpapọ̀ àwọn olóyè ẹgbẹ́ tí wọ́n ń gbèrò láti ṣe àti pé àwọn ti faramọ́ àṣẹ ilé-ẹjọ́ tó sọ Sẹ́nitọ̀ Samuel Anyanwu di akọ̀wé àpapọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ìgbìmọ̀ náà sọ pé ìkéde Damagum tako ohun tí àwọn fẹnukò sí níbi ìpàdé kọkàndínlọ́gọ́rùn-ún tí gbogbo àwọn ṣe. Nínú àtẹ̀jáde tí igbákejì alága àpapọ̀ ní Gúúsù Ambassador Taofeek Arapaja àti adelé akọ̀wé àpapọ̀ Senji Koshedo pẹ̀lú akápò Ahmed Yayari Mohammed tó fi mọ́ akọ̀wé ìpolongo wọn Debo Orogunagba fọwọ́ sí ni wọ́n ti sọ pé àwọn kò tíì gba Anyanwu padà. Koshedo sì ní adelé akọ̀wé ẹgbẹ́ PDP. Wọ́n ní kò sí ibi tí alága àwọn ti rí irú agbára tó lò láti sọ ọ̀rọ̀ náà, nítorí ẹnikẹ́ni kò lè kéde fífagilé ìpàdé àwọn alákòóso tàbí gbé ìgbésẹ̀ tó tako ìpinnu gbogbo ọmọ ìgbìmọ̀. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé kò sí ẹnikẹ́ni tàbí ohunkóhun tó lè yẹ ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tí yóò wáyé lọ́gbọ̀njọ́ oṣù kẹfà ọdún yìí.